Hello. Ẹ̀yin èèyàn mi, ó mà ga o. Wọ́n ní Mariam olórí Mariam bí tó ti lọ ṣe incantation. Wọ́n ló dé láti ọ̀dọ̀ àwọn olóògùn ẹ̀ tó ń ṣe fún pé kó lọ porí Naomi àti kábíyèsí. Ó lọ sọ pé kí kábíyèsí máa rí Naomi kó máa wò bí ìgbẹ́, kí kábíyèsí kó hate Naomi, kí kábíyèsí gbogbo nǹkan tí Naomi ń ṣe sí kábíyèsí kí gbogbo ẹ̀ kó dòfo kó dasán. Torí náà kí ṣìṣe kó bá òun Mariam láì ṣe Naomi àti kábíyèsí. Wọ́n níbi tó ti ń ṣe ṣá, wọ́n ní kíní kan strike ọwọ́ ẹ̀, tó strike ọwọ́ dẹ̀ Steve. Wọ́n ní bó ṣe pariwo ní ọwọ́ òun Steve kán gbà òun. Wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo. Kí ló dé? Wọ́n bá ní wọ́n ní kò wá sí kábíyèsí láràndì because wọ́n sọ fún pé kó lọ ṣe ní aago 12 ọ̀sán. Tó bá dẹ̀ ti ṣe báyìí kó má jẹ́ kí anybody mọ̀, kí kábíyèsí má mọ̀. Torí ẹnu ọ̀nà kábíyèsí ṣé ń bá ẹni kábíyèsí ti máa ṣe lọ́sàn-án gan. Wọ́n níbi tó ti ń ṣe, wọ́n ní kíní wá strike ẹ̀. Kíná ló strike ẹ̀ Ọbàtálá kì í dẹ̀ ṣe Ògúnjàre tàbí Ògúnjàyé. Wọ́n ní kì í ṣe òun this time around. Wọ́n ní Ọbàtálá ló strike ẹ̀. Wọ́n ní bó ṣe ń kígbe ọwọ́ yẹn nìyẹn. Wọ́n ní bọ́wọ́ yẹn ṣe gan nìyẹn, kò lè gbọ́wọ́. Wọ́n lọ́wọ́ yẹn ṣe ló kàn bẹ̀rẹ̀ sí ní pariwo. Wọ́n ní kan náà àwọn gáàdì ló wá sáré wá pa. Wọ́n rí ibi tó ti ń pariwo tó ṣubú lẹ̀ pé kán gba àwọn ọwọ́ òun. Wọ́n ní kí ló fọwọ́ ṣe? Wọ́n ní ọwọ́ òun kó bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ gáàdì. Wọ́n ní kí ló ń pariwo fún gáàdì? Àwọn èèyàn ní ṣé gáàdì ni ó ṣe ẹ́ léṣe lọ́wọ́ ni àbí kíni? Ó ní Ọbàtálá ni. Ọbàtálá lòun rí o. Igbe Ọbàtálá ló wá ń ké. At the end of the day, wọ́n ní kó kọjá sí palace. Wọ́n ní kó kọjá sí Ṣẹ́ńbẹ̀ dẹ̀ ni gáàdì wá mú lọ pé kó ṣàrọ̀ra kó wọlé kó lọ ṣe. Wọ́n ní ṣe ló ń pariwo mọ́ ẹ̀. Pọ́n kanra mọ́. Yẹn ní kí n tèmi, èmi mo strike ẹ̀. Èmi mo ní kí Ọbàtálá kó rọ ẹ́ lápá. Kò sí tó kàn òun. Kí ló dé tó ń pariwo mọ́ òun? Wọ́n ní wọ́n ṣe ti lọ sínú yàrá ẹ̀ nìyẹn. Ní Ṣẹ́ńbẹ̀ tó lọ dùbúlẹ̀. Wọ́n ló dùbúlẹ̀ sílẹ̀ ilẹ̀ ló pariwo. Pọ́wọ́ òun kán gbà òun. Wọ́n ní gbé yẹn ló ń ké látàárọ̀ kí kábíyèsí tó dé. Bí kábíyèsí ṣe dé wọ́n ní gbogbo nǹkan tí babaláwo ẹ̀ fún ó scatter sí ẹnu ọ̀nà chamber kábíyèsí. Kábíyèsí ní kí ni gbogbo eré wọ́n ṣàní kí kábíyèsí dé kán wá fi hàn pé ṣé ó rí nǹkan tó wà nílẹ̀. Mariam ni wọ́n ní Mariam ni o pé báyìí ni Mariam ṣe o. Kábíyèsí ní pé òun ò tiẹ̀ tí ráyè yẹn ná pé kóun wọlé kóun tiẹ̀ fresh up kóun tiẹ̀ tó ráyè ti Mariam. Wọ́n ní Mariam pariwo nulẹ̀ pé ọwọ́ òun kò ní ṣàláì rí bẹ́ẹ̀. Wọ́n ní ẹni wá bí ojú ẹ̀ máa rí bí ẹni ń fẹ́ rere ló máa rí. Wọ́n ní ó tàn. Wọ́n ní Naomi àti kábíyèsí ní ọ́fíìsì torí ẹ̀ sọ wípé òun fẹ́ strike wọn. Òun dẹ̀ rí arígiṣẹ́gi bó ṣe forí ara ẹ̀ fún wàhálà orí ẹ̀ nìyẹn. Ṣé ẹ̀yin èèyàn wa ṣó dà bẹ́ẹ̀? Ó ti ẹ̀ dá. Kábíyèsí ti ní àwọn tó ń jà fún. Bó ṣe ní Ògúnjàyé bó ṣe bẹ́ẹ̀ náà ló ṣe rí ní Ọbàtálá. Torí Ọbàtálá ti sọ fún kábíyèsí pé wọ́n ní nǹkan tó agbọ́ngbà ẹ̀ tó ń fi kọ́kọ́ ṣe ètùtù tó ń ṣe Ọbàtálá festival. Tí wọ́n ní Ọbàtálá wá físìtì ààfin tó sọ pé kí kábíyèsí tètè kìlọ̀ fún àwọn tó ń ṣe ibi láàfin. Pé torí òun ò fẹ́ ikú ẹnì kankan ní ààfin yẹn. Pé torí tóun bá ní kóun dá ẹjọ́ bí wọ́n ṣe ń ṣe ibi lóríṣiríṣi ní ààfin yẹn. Pé ẹni ń ṣe ibi pé òun máa strike to death ni o. Pé kábíyèsí bẹ̀rẹ̀ sí ní sọ fún Ògúnjàre pé kó jọ kó má bínú. Pé wọ́n ní kábíyèsí sọ pé òun wá kìlọ̀ fún wọn
pé ó ní òun wá kí wá sọ fún kábíyèsí pé òun wá kìlọ̀ fún òun kan dédé bẹ̀rẹ̀ sí ní máa ṣọṣẹ́ tóun fẹ́ ṣe fún wọn láàfin torí òun rí gbogbo nǹkan tán wọ́n náà ń ṣe láàfin pé ibi yẹn pọ̀ pẹ́ni tó ń ṣe ibi kó máa fíṣítì ẹ̀ wọ́n ní kábíyèsí ló bẹ̀ tó fi tọ́bàtálá fi kó gángárẹ̀ lọ́ngbà yẹn ó dẹ̀ disappear wọ́n ní ṣe lọ́bàtálá disappear nígbà yẹn kó tó lọ àìgbàtà tó wá ń gbọ́ lé ní pé wọ́n lọ́bàtálá ti strike olórí Mariam pébi tó ti lọ ń porí kábíyèsí àti Naomi nígbì ní Ọbàtálá fíṣítì wọn tó fíṣítì ẹ̀ ṣé kò wá yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó rí bẹ́ẹ̀ náà bí wọ́n sọ fún wọn náà ní gbọ́ ṣé irú Mariam tó sọ tó ń polówó oyún pé òun lóyún ṣé ẹni lóyún gbọ́dọ̀ máa ṣe bí ẹni lóyún tó yẹ kí ó máa ráwọ́ rẹsẹ̀ fọlọ́run pé kọ́lọ́run tó bá òun di ẹrù yìí kó bá òun sọ láyé àtàlàáfíà báwo ló ṣe fẹ́ gbàdúrà sọ́lọ́run tọ́lọ́ máa gbọ́ èsì ẹ̀ ní ó kúkú mọ̀ pé òun ò lóyún pé at least ẹni tó bá pé lóòótọ́ tí ò bá jẹ́ pé oyún èké ló ní ṣó yẹ kí èèyàn máa wọ́n ní bó ṣe ń jà nìyẹn bó ṣe lóyún tó sọ pé òun lóyún bẹ́ẹ̀ náà ló máa jà bẹ́ẹ̀ náà ló máa wá jà káàkiri bẹ́ẹ̀ náà ló máa sọ pé òun fẹ́ fò fẹ́ǹsì ẹ̀ ti gbọ́rú ẹ̀ rí ìjọ ta gbọ́ pé ṣe náà tilẹ̀kùn mọ́ ní outside gate wọ́n bá ló ní òun fẹ́ fò fẹ́ǹsì ó ti kú fẹ́ǹsì bóun fẹ́ fò fẹ́ǹsì tán bá sílẹ̀kùn fún òun ẹ rí i pé fúnra wọn náà máa fúnra wọn ní wọ́n fún wàhálà tó máa ṣe wọ́n léṣe láláboyún kó máa wájà kó máa jà kó máa ṣe gbogbo ẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀ ti mọ̀ pé wọ́n ti fọwọ́ ara wọn ṣera wọn gbogbo ẹ̀ náà ó dìgbà náà nà àṣírí yìí máa tú so wọ́n lójú ló pẹ́ sí nígbà tó bá di bó ṣe yẹ kó rí gbogbo yín pátápátá lè máa bá wọn káàánú àwọn tó ń ṣe bí yẹn kò sáìṣe bíbélì ti sọ pé ẹni tó ń ṣe rere kó máa kọ̀ntínù kó máa ṣe lọ ẹni tó dẹ̀ ṣe búburú kó máa kọ̀ntínù kó máa ṣe lọ so Ọlọ́run máa fi àyè lẹ̀ fún olúkálùkù pé kó chúùsì tóun fẹ́ tó wáyé pé ìyà ló fẹ́ kóun jẹ kú lọ́jọ́ ayé òun ọwọ́ ara ẹ̀ ló máa fi fà tó wáyé pé rere lẹ̀ lòun fẹ́ ṣe nígbèsí ayé òun pé nǹkan tóun ṣe ìjẹ́ kóun ronú pọ̀ wàdà torí kò pé o ọwọ́ ẹ̀ náà ló máa fi fà ṣé ó yé wa báyìí ẹ̀yin èèyàn mi kò jẹ́ bó ṣe jẹ́ o ẹ bá mi share o ẹ bá mi like o kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe o kẹ́ẹ̀dẹ̀ bá mi fi tó kù sí comment section ẹ̀yin èèyàn wa ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa èsì ayọ̀ la máa gbọ́ o etí ayọ̀ la fi máa gbúrò ara wa o títí láé àti láéláé àmín ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa báà.